Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ òun ni wípé àwọn fámìlì àǹtí Wáyé wọ́n ní wọ́n bá àwọn yèyé mẹ́ta wọ́n ní wọ́n bá wọn fa wàhálà o. Wọ́n ní nítorí pé wọ́n ní àwọn yèyé mẹ́ta àwọn náà kó nǹkan sí àǹtí wa lọ́wọ́. Wọ́n ní àwọn ni wọ́n advise wọn lórí ìgbésẹ̀ tí àǹtí wa gbé láti fẹ́ kábíyèsí wípé àti láti betray Queen Naomi wípé torí àwọn ni wọ́n kọ́ wọn ní gbogbo ìwà tí wọ́n wù. Allegedly nǹkan tá a gbọ́ ní ẹ̀yin ará ilé. Ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí Queen Naomi wà nínú palace kábíyèsí ìgbà yẹn náà ni àǹtí Wáyé wà níbẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tí Queen Naomi ń ṣe nígbà yẹn wọn mọ̀ ṣe tó jẹ́ pé gbogbo ọ̀nà òní àǹtí wa ló ń gbà láti fi máa gbé ọ̀rọ̀ ẹ̀ síwájú bàbá wa erin ńlá. Wípé gbogbo nǹkan tí àǹtí wa bá sọ fún bàbá wa erin ńlá ń gbà yẹn òun ni bàbá wa erin ńlá ń ṣe. Tó jẹ́ pé gbogbo nǹkan tí àǹtí wa tó bá ń ṣe nígbà yẹn báyìí nǹkan tó dáa ni lójú bàbá wa erin ńlá. Kò pẹ́ òun ni ọ̀rọ̀ outing èyí tí ó yẹ kán lọ tí wọ́n ní kí àǹtí wa lọ pe Queen Naomi wá. Wọ́n ní bá àǹtí wa ṣe ní Queen Naomi láwọn ò lọ́bi kankan nìyẹn o. Wọ́n ní kò dẹ̀ ń ṣe pé àǹtí wa lọ pe Queen Naomi. Wọ́n ní àǹtí wa wọn ò rán èèyàn kankan sí Queen Naomi. Wọ́n ní wọ́n parọ́ fún bàbá wa erin ńlá ni. A ti sọ gist rí ṣùgbọ́n a ní láti padà sẹ́yìn díẹ̀ nítorí àwọn tí wọn ò follow gist wa. Kò pẹ́ ni kábíyèsí bá mú wọn lọ sí outing náà bá já Queen Naomi sílẹ̀. Nǹkan tó bí Queen Naomi nínú nìyẹn tí Queen Naomi fi lọ post gbogbo àwọn nǹkan tí wọ́n post sórí social media. Ṣùgbọ́n ní ìsìn bí a ṣe ń gbọ́ wọ́n ní àwọn family ń bínú. Wípé àwọn family àǹtí wa ní àwọn yèyé mẹ́ta wọn náà kó wọn sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé kábíyèsí ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ wọn mọ́ rárá. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé allegedly tó bá jẹ́ pé nǹkan tá à ń gbọ́ yìí lóòótọ́ ni. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní bí àwọn family àǹtí Wáyé bí wọ́n ṣe lọ drag àwọn yèyé mẹ́ta nìyẹn tán ní àwọn yèyé mẹ́ta ló fa gbogbo wàhálà tí ó ṣẹlẹ̀ sí àǹtí Wáyé nínú palace kábíyèsí. Wípé tí ò bá ń ṣe pé àwọn yèyé mẹ́ta ni àǹtí Wáyé ò ní betray Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Wọ́n ní àǹtí wa ti bẹ̀bẹ̀. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí ò jẹ́ àǹtí wa ní o. Wọ́n ní ṣe ni kábíyèsí pa ọ̀rọ̀ wọn tì nítorí wípé kábíyèsí ní ẹni tí ó ní ìfẹ́ àwọn ní ìsìn òní ìyá Tádéníkáwò Ṣílẹ̀kùn Ọlá. Wọ́n ní ọ̀rọ̀ yìí kò dẹ̀ bá àǹtí wa lára mu. Nǹkan tá a gbọ́ nìyẹn o.
ṣùgbọ́n wọ́n ní pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tí àǹtí wa ń bẹ̀ wọ́n ní pàbó ló ń já sí. Wọ́n ní nǹkan tí àwọn fámílì wọn tán fi dìde nìyẹn tí wọ́n ní rárá o àwọn yèyé mẹ́ta wọn làwọn máa fà o nítorí pé àwọn náà kó wàhálà bá àǹtí wa. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà kúkú mọ ìgbà tí àǹtí wa tí wọ́n wà lójú ọpọ́n nínú pálásì kábíyèsí tó jẹ́ pé nígbà yẹn Queen Naomi wọn tiẹ̀ kí ń makeup gan ẹ ti máa mọ̀ pé wọ́n ti sunkún tó jẹ́ pé àǹtí wa báyìí àwọn máa lẹ gbogbo makeup sójú ni in fact gan wọ́n tún máa fi àwọn nǹkan bíi funfun wọ́n á tún fi ṣe pattern sójú wọn tó jẹ́ pé àwọn ni wọ́n ń reign nígbà yẹn kò sí ìgbà tí kábíyèsí jáde tó yẹ pé wọn kì í tẹ̀lé kábíyèsí lọ sí everywhere ṣùgbọ́n gbogbo yẹn ní ìsìn gbogbo ẹ ti sunko gbogbo ẹ ò ṣiṣẹ́ mọ́ tó bá jẹ́ pé àwọn fámìlì wa ń bẹ kábíyèsí wọ́n ń fa àwọn yèyé mẹ́ta wípé àwọn yèyé mẹ́ta àwọn ni wọ́n ṣe gbogbo ìwà yìí àwọn náà wu gbogbo ìwà tí ó wà ńlẹ̀ yìí àwọn náà jẹ́ kí àǹtí wa ṣe gbogbo nǹkan tó ń ṣe wọ́n níṣe ni wọ́n ń fa àwọn yèyé mẹ́ta o ṣùgbọ́n nǹkan tí ò yé mi ni pé ṣé èèyàn máa ń force èèyàn ṣe nǹkan tí ò bá fẹ́ ṣe ni èmi believe pé ìwà yìí wà nínú àǹtí wa tẹ́lẹ̀ ni kò ń ṣe pé bóyá èèyàn kan ló ní kàn ṣe tí àwọn yèyé mẹ́ta bá tiẹ̀ ń gbìyànjú tó ń ti àǹtí wa pé ẹ̀yin lọ ṣe báyìí kábíyèsí àfẹ́ ṣé ìwọ kàn fẹ́ máa gbé ètùtù ni ìwọ fẹ́ máa gbẹ́bọ tó bá jẹ́ pé nǹkan tí àǹtí wo ò bá fẹ́ ṣe tí ò wà nínú wọn láti ṣe wọn ò ní ṣe so nǹkan tó wà náà àǹtí wa ni láti ṣe gbogbo pé àwọn yèyé mẹ́ta ló tì wọ́n sí kàn ṣe yẹn bullshit ní gbogbo yẹn wọ́n kàn ń sọ yẹn nítorí pé wọn ò mọbi tán máa sọ̀rọ̀ sí ni ìwà tó wà náà àǹtí wa làǹtí wa wù ó dẹ̀ ti ṣẹlẹ̀ náà wọ́n ti bẹ̀bẹ̀ wọ́n ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tán tún bẹ̀bẹ̀ tán tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọ́n sì ń jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ń bú èébú wọ́n ń sọ gbogbo nǹkan tó yẹ kán sọ bí a ṣe gbọ́ allegedly ṣùgbọ́n nǹkan tèmi kàn fẹ́ mọ̀ ni pé Queen Naomi ò ní kí kábíyèsí kán kẹ́yìn sáǹtì wa wọn ò dẹ̀ ní pé kí kábíyèsí kán má bá àǹtí wa sọ̀rọ̀ kábíyèsí ló mọ nǹkan tí wọ́n rí tí wọ́n fi láwọn ò fẹ́ bá àǹtí wa sọ̀rọ̀ àwọn náà mọ nǹkan tán rí tán fi ní àwọn ò ní time fún àǹtí wa torí wọ́n ní affection yìí ṣá ni àǹtí wa ń pariwo lójoojúmọ́ lọ́sàn-án àti lóru ṣùgbọ́n kábíyèsí ò ráyè affection nǹkan tó kan kábíyèsí ni bí ìyàwó wọn ṣe máa wọnú palace àtọmọ wọn so bá ṣe gbọ́ gist a ní ká mú wá sí etí ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tá a bá tún gbọ́ update lórí ẹ̀ a máa mú wá fún yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin ọlọ́run elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ ní tọrọ jẹ o ẹ ní tọrọ mọ́ o ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ẹ má gbàgbé subscribe ó ṣe pàtàkì ẹ dẹ̀ fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì fún channel wa ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ní agbára ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ o please share this video like and subscribe god bless you all Mashola Gist TV love you all Mashola Gist TV love you all.